agbára owó màmá rè o agbára owó màmá rè Mr Money ọlọ́ládé eléyìí tó ń ta táyà nílùú Gẹ̀bọ̀n òun ló ṣọjọ́ bí ọdọọdún lóbi ń wọ́ ọgbà àti pọ̀ ọdọọdún yẹn ṣáà ní pèrègùn ló máa máṣọ tuntun àtẹ̀pẹ́ mà náà ni lẹ́sẹ̀ ń tẹ̀nà Mr Money oníkú ọlọ́ládé ò àṣeyí ò ṣàmọ́dún Mr Money mi èèyàn borí oṣù pa agbára owó màmá rè Mr Money ọlọ́ládé eléyìí tó ń ta táyà nílùú Gàbọ̀n lọ́ṣọ́jọ́ bí ọdọọdún ló bí ń wọ́ ọgbà àti pọ̀ ọdọọdún yẹn ṣáà ní pèrègùn ló máa máṣọ tuntun àtẹ̀pẹ́ mà náà ni lẹ́sẹ̀ ń tẹ̀nà Mr Money oníkú ọlọ́ládé ò àṣeyí ò ṣàmọ́dún ṣẹ́rí mo tún kórìn dé akọrin máa kọ́tẹ̀ sí ọmọ táyé ń wí akọrin bí ẹni jẹ́kọ̀ orin lọ́mọ ti dé ọlọ́ládé ló lẹ́ni ọba bá fi ràn lẹ́ẹ̀kọ́ jẹ́sọ̀dí ìwọ̀n ìbá máa fi wé àtúnwé asán kọ́lé orin lọ́mọ gbèdé torí borin bá fúyẹ́ borin wúwo sọ̀rí kó ti kú fọ́gbọ́n ẹnu jíjẹ lásán kọ́lé orin lọ́mọ ti dé wọ́n lé igá àjù ọlọ́ládé o Sodiq àmọ́ tún ti dé o happy birthday bàbá Ìgbọ̀dún ìṣẹ́jú kan happy birthday.